Ẹ káalẹ́ sà. Àlàáfíà rẹ. Àlàáfíà ni sà. Ìlú wo lẹ ti ń sọ? Mo ti kó wọ láyé. Abuja. Ẹ ti máa rè. Rárá sà. Ẹ máa ń play game ni. Mo rí yín. Gbàgbọ́ ni mo kàn lọ fi tẹ̀ pé bí o mọ̀ pé máa accept. So ṣọ́ọ̀kì. Bá rí fine girl, mo máa accept you. Báwo lẹ ṣe mọ̀ pé láti bẹ̀yẹn? Mo ti rí profile yín. Mo ti gbọ́ yín o. Ṣé ẹ máa fẹ́ mi? Ẹ́ Ṣé ẹ máa fẹ́ mi? Ṣé ti fẹ́ yín? Ìfẹ́ yín sà. Kí ni reason? Ìdí ni pé ẹ láwọn èèyàn tó pọ̀ tó fẹ́ jẹṣẹ́. Ṣé Kristẹni ni àbí Mùsùlùmí? I'm a Christian. Ṣé ẹ kà nípa ìtàn fásitì àti ẹ́stéètì? Bẹ́ẹ̀ sà. Ká ní pé ẹ́stéètì ti ro gbogbo nítorí òye kò ní dáyà ọba. Orí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìṣòro tó pọ̀ yín kan àwọn thousands of people fẹ́ fẹ́ ọba Solomon tí ń lọ pípẹ́ ìdìbò wọn lọ. Ẹ bá ti ní lọ́kàn wípé ibi tí mo ń lọ yìí máa rí tèmi ṣe ń bẹ̀ ọ̀pá rẹ̀. Wọ́n á ṣe bí ìsinmi ọba Solomon kì í ṣe bí ìsinmi mi ò lè fẹ́rí sí. Mi ò lè fẹ́rí. Ẹ̀lọ́ ọmọ rẹ̀. Ṣé bí ẹ mọ̀ pé kò sí ọ̀nà lókun? Kí lẹ sọ? Ṣé bí ẹ mọ̀ pé kò sí ọ̀nà nínú òkun? Ìgbọ́n Ọlọ́run lànà fún àwọn Ísírẹ́lì nínú òkun. Kí ló dé tí ẹ ò gbàgbọ́ nínú Ọlọ́run tó sí? Ìgbàgbọ́ náà mo láìkí ìfọkànbalẹ̀ mi dáadáa. Ẹ ti rí ní kí bá fẹ́ mẹ́rin nínú ìfọkànbalẹ̀. Ìgbàgbọ́ yín nìyẹn. Irọ́, mo like peace. Guys, please let's make it. Mo like peace. Mistake tí ẹ̀yin obìnrin àtọkùnrin máa ń ṣe nìyẹn. Tí ẹ bá ti fẹ́ ṣe nǹkan méjì ní kẹ́ máa sọ. Ẹni tó bá fẹ́ ṣe ìlú nǹkan méjì ló máa sọ. Olúwa, ìfẹ́ tìrẹ ń sọ nípa ayé mi. Number 2, ibi tí máa ti ṣe rere láyé, orí mi àtẹsẹ̀ àti ìrìn sílẹ̀. Má máa ràn lé Ọlọ́run lọ́wọ́. Ìdí nìyẹn tó lọ́ máa fi ọ̀rọ̀ náà sílẹ̀ pé kó lọ jìyà wá. And don't judge the book by the cover. Ẹni máa wò wá lórí ayélujára pé àwa rascals. Ìdí ló mú wọn Babalámẹ̀tọ́. Nǹkan tí ayé fẹ́ la fún ayé. My life is different from internet life. That is what I want to say. So tó bá jẹ́ wípé kò sí di mí, èmi láìpẹ́. Mi ò ní mo fẹ́ yàn yín lálẹ́, mo fẹ́ fẹ́ yín sílé mi. Wow. But tí ìgbàgbọ́ yàn bá wá rọ̀ mọ́, ẹ lè fi sílẹ̀. But ṣé ẹ gbàdúrà nígbà tí ẹ wọnú ọdún Olúwa gbé mi padà láyé? Mo máa ń pè sígbà tí mo rí ìgbà mo máa ń gbà pé Olúwa gbé mi pàdé aláàánú. Ok, ẹ mọ̀ wípé àwọn èèyàn rò wípé ògo máa yọ níwọ̀ oòrùn, ó yọ níwọ̀ oòrùn. Ibi táyé fojú sí ọ̀rọ̀ ìgbàgbọ́. Ibi tí ẹ̀yin expect pé Ọlọ́run fẹ́ gbà wá, Ọlọ́run ò lè gbàbẹ̀.
ẹ kàn gbé bíbélì dání ní kò yé ọ ẹ máa ṣe kábíyèsí lẹ́jọ́ ẹ gbórin kí àwọn sáyẹn kọ ni ẹ bèrè bí báwọn ṣe kọ. ọ̀nà ìkọ́sà. àràmàdà bàbá mi ọba tó sọ yẹ̀yẹ́ di ayẹyẹ o. Mẹ́fíbóṣẹ́tì rò yí pé inú ara yẹn lòun máa kú sí wípé wọn ò lè ṣoríire ní. ṣùgbọ́n ọ̀run sọ wípé ó máa bọ́ba jẹun. ọlọ́run gbé ìrànwọ́ dìde fún Mẹ́fíbóṣẹ́tì ó dẹni tó ń jẹun náà. so madam Yes, sir. advice ẹ wíkẹ́ tó lọ́rọ̀ ọ̀rọ̀ yìí dáadáa. Kí n tún lọ tún un rò. Yeah. Bọ́ọ̀bá ẹ ti márì bẹ́ẹ̀ tí màrí mi. tó bá yẹ pé ti marriage mo ní obìnrin tí èmi àti ẹjọ́ ṣe content but èmi ò tí ì marry. Ọmọ ńkọ́? mo ti bí àwọn ọmọ tó pọ̀. Thank you, Dudu. Thank you so much. Ẹni ẹ ti bí àwọn ọmọ tó pọ̀. Yeah. Àwọn ọmọ tó. Kí ni àwa fẹ́ wá bí ṣe orí àdékẹ́kẹ́ lójúmọ́? ẹni tó bá bímọ bímọ torí tèmi ò bímọ torí tara yín ẹ bímọ fún ayé ni. Kí lẹ sọ? tẹ bá bímọ ẹ bímọ torí tèmi ẹ bímọ torí tara yín ẹ bímọ fáyé. Ó ti lọ fáwọn. gbogbo àwa tí a wà láyé àwa ṣàṣedànù láyé ni kò sẹ́ni tó ń jèrè ọmọ náà. ìyá Tinubu dànù bàbá ẹ̀dá dáhùn ni. Wọ́n gbóyún. ìyá Tinubu dà. Tinubu ò sì láyé mọ́nà. ògo tó ní ìyálé ẹ̀sìn fún. There's two roses. so gbogbo àwa ṣàṣedànù láyé ni ìyá akọ̀ọ̀kan wa ni ìdí náà tí mo fẹ́ advance àwọn tó bímọ níbi ọmọ ọlọ́run kẹ́ tọ́lọ́run tí ò bá bímọ láyé oríire ló ṣe. ayé pákàleke ayé jàǹjà kòkó lẹ́yìn tá a bá ṣe gbogbo jàǹjà náà tán ó di gbèsè fún ayé. Ọba ṣe fẹ́ gbọ́ tèmi. mò ń bọ̀. Kí lẹ rò tẹ́sí sí ìbẹ̀rẹ̀ wípé ẹ fẹ́ fẹ́ mi tán kí lẹ sí ìfẹ́ gbé mi tán kí ló gbogbo tó wà lórí yín ni mò ń wò. kí ló wà lórí yín. gbogbo tó wà lórí yín lèmi ń wò. Ogó yẹn. Ogo how many degrees? 14 degrees. Ó ṣe ìdíje ẹ̀ sọ́ọ̀lì limited 14 degrees. What ó yá ó dà kó sí wa ṣé mo lè bí ilé àwọn ìbéèrè kankan. ẹni ẹ continue. Okay. Kí lẹ̀ mu? Malt lásán. Yeah. Mr. Martin, kí ni love language yín? What's the meaning of the kàwé Yorùbá lè kí ló ń jẹ́ love language? Okay now, kí ni àwọn nǹkan tí ṣe bá ń fẹ́yàn sí ṣe ń gbọ́? Ṣe bá ń fẹ́yàn téèyàn àti ìgbẹ́jọ́ ìjọ ń fẹ́ra yín. So kí ni àwọn nǹkan tí ẹ máa fẹ́ kẹ́ nìyẹn máa ṣe fún yín tó fi máa múnú yín dùn tó yẹ yín? Àwọn nǹkan tó máa mórí yín wú love language. Obìnrin gbọ́dọ̀ ní ìtẹríba tó kún. Ìtẹríba. Obìnrin gbọ́dọ̀ ní full respect. That is it. Love language yìí ìtẹríba. Ìtẹríba. Tó bá yẹ pé tó wà lówó, tó bá yẹ pé ti ní àlélé, tó bá yẹ pé ti mọ́tò àti ní mọ́tò. So kóbìnrin bá ti ní ìtẹríba ọmọ gbádùn.
But obìnrin bá disrespect me, whether you are joking or you serious, reject it. Definitely. Ẹ̀yin ṣe ni téèyàn lè bá ṣàwàdà bọ́ sí báyìí ni. Tí wọ́n bá mi ṣàwàdà, wàá lo respect láti fi bá mi ṣe not disrespect. Láti fi bá bébì mi ṣàwàdà, máa tún lo respect láti fi bá bébì mi ṣàwàdà. Yeah. Tó bá jẹ́ pé bébì lẹ́ ń wá, mi ò kì í ṣe bébì. Ìdí wà nìyí. Ariwo. Kí lẹ sọ? Ariwo yẹn pọ̀. Ariwo tẹ́ bá pọ̀. Aláriwo lè ní ọmọ bìnrin. Guys, please let me double tap. Ọba ti wé mi o. Okay now, so tá a bá ń fẹ́ answer, mi ò ní liberty láti pè ní bébì mi. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ bébì hàn ní sweet dàlú. Orúkọ méjì pé ló lè pè mí. Kí ni àti kí ni? Either you call me ọba mi or olúwa mi, that is it. Orúkọ méjì tó lè pè mí lọ. Karole o. God bless you. So, I cherish respect a lot. I don't use it to do with anybody, no? Okay now. Ó pé at this point kò ní ìdí kí bíbèrè àwọn questions ẹni issue pẹ̀lú pé ẹni issue pẹ̀lú pé tí ẹnikẹ́ni máa ń fẹ́ tí ẹ lè gbà kẹ́ni yẹn kó free pẹ̀lú ẹ̀yin máa rí as respect lórí ìbílẹ̀ ìbílẹ̀ pé tí ìfẹ́ láti wọ bẹ̀rẹ̀ bí èèyàn ṣe dàgbà tó kò bá jẹ 40 láti 50 tó wá tó bí nílé my dear my baby my sweetheart gbogbo yẹn ó máa ń jọ priority sí i. God bless you for this explanation. But ẹ̀yin ọmọ ìsìn, mo máa fún yín ní àwọn lecture kan. Tó bá ti ń pe ọkọ ẹ ò lè bímọ gidi. Wàá béèrè pé kí ni reason. Kí ni reason ta? You will be disrespect your husband. Your husband will be disrespecting you. When you call somebody your baby, you can go out without tell her. You can do anything you like. Your husband is your Lord. If you read your Bible in Ephesians, is it Ephesians chapter 5, verse 21 says, ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún Olúwa. Ọlọ́run lànà fún yín, ẹ̀yin lẹ tẹ̀lé. Ìdí ni tẹ́ fi ń sábọ̀ ní ọkọ. Ìjọ tí obìnrin bá ti ń wo ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí èjì ẹ̀, ìjọ ẹ̀ náà nìgbéyàwó yẹn ti ní problem. Tó bá jẹ́ pé ọmọ ọdún mẹ́wàá ni fẹ́ tẹ̀yìn jẹ́ 20 years, you need to be looking at your husband like as your Lord. So nǹkan tó fà á tó fi lè respect pastor ẹ̀ ní church tó lè pe daddy, tó lè kúnlẹ̀ fún pastor ẹ̀, tó lè kúnlẹ̀ fọ́pọ̀ ẹ̀ ní orí. It's a taboo. So àmọ̀ràn tí wọ́n fún yín ní kẹfẹ́ ni torí ìran obìnrin òkun láìpẹ́ òtítọ́. But èmi ọba Solomoni reality ní 24/10. I will tell you what I like and what I don't like. But obìnrin tó bá fẹ́ ọba Solomoni ó máa gbádùn pé yeah, because kò sí tó ẹ̀rẹ̀ fẹ́ lọ́ máa stress ara ẹ̀ láti máa wáwó kiri owó tó wà nílẹ̀ already. Kò sí bó ẹ̀rẹ̀ fẹ́ lọ́ máa stress ara ẹ̀ láti wá fèmí tó wà nílẹ̀. Kò sí bó ẹ̀rẹ̀ fẹ́ lọ́ máa stress ara ẹ̀ láti lọ́ máa wó sí orí bẹ́ẹ̀dì ẹ̀ lọ́wọ́ tó máa rówó. So that is Solomon for you. So tẹ́ bá fẹ́ mi ní ìwà by force mi. Tẹ́ bá rò tẹ́ bá rí wípé ẹ lè fẹ́ mi, ẹ lè get back. Bá dẹ̀ rí wípé ẹ̀fọ́ lóòótọ́ pé àwọn lérò yẹn tẹnu wọn dùn yẹn lẹ fẹ́. Ọba Solomon, èmi àti ní àwa compatible, especially àwa compatible at all.
Do you know the meaning of compatible? No, mo ti gbé ìyẹ̀wò bá ṣe ń sọ̀rọ̀ yìí. A máa ní problem. Mentality jẹ́ lò yìí. Kì í ṣe mentality tuntun. Mentality tẹ́ rí táwọn ènìyàn ń ṣe lọ nílò. Mo kọ́ tẹ́ rí pé tí bá tẹ́nìkan bá gbọ́dọ̀ fún ìpè náà. That is the mentality of this generation. Have you asked who you are, who you be? Bí mo ṣe wọlé, mo ti rí àpò ọmọ tí a bí nínú ìwé lára ẹ káàbọ̀ sà, ẹ ra sà, láti lè ṣe wípé nǹkan. So má wọnú ayé. Gbogbo mentality tó wà lórí ẹni ṣe kò sí ní bíbélì. Okay? So Sarah ní bíbélì ló wà ní ọkọ ẹ̀. So ó yá ẹ dárúkọ ẹnìkan nínú ilé tó ń dárúkọ mọ́kọ ẹ̀ lórí. Tàbí tó pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ tàbí ìgbìmọ̀. You see. So I love you so much, and I love you because of your grace. So any day you're ready, let me know. No problem. So do you have any question again? Not at all. You've answered all the questions. Can you tell me why you are playing game? Can I tell you why what? Why are you playing game? So that maybe can you hear me? Is it because of money? I say, why are you playing game? It's part of it. Part of what? What you just mentioned. You know. Is it because of money? What'd you say? Is it because of money? Obviously, yes. What type of job are you doing? Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń ṣe bàtà. Ẹ rán bàtà. Yes. Ara ní. Mi ò ṣàrọ̀. Mi ò ṣàrọ̀. Okay. Ṣé ẹ ní àwọn bàtà white sílẹ̀ tàbí patronize ni? Mi ò ní white, but ẹ bá fẹ́ kí n bá yín ṣe white, máa bá yín ṣe. Ṣé tẹ bá ṣe ẹ máa kó wá sẹ́kọ̀ọ́? Mo máa send it through logistics. Okay. For you to know that I love you, I will give to you. Okay. Bank will I know? Wema Bank. You know when you should do bank. Wema Bank. Anyone. Ọmọ akin kí ló ṣẹlẹ̀?
Saturday, this is not like page. This is page and then my computer is officially. Van fraction, thank you. Thank you. Easy thing. Call the account number. Okay. 02 Go on. 88 Go on. 95 Go on. 13 Go on. 24. Wema. You don't get it. Listen. You don't get it. Look this very. I can't hear you. I'll get account number. Okay. Okay. 02 Mm-hmm. 88 Mm-hmm. 95 Mm-hmm. 13 Mm. 24. Are you son? Yes. Shako. How much do you see? Let me check. Do you want me to say it out? Have you seen? I've seen. Do you want me to say it out? Don't need it. Have you seen it? Yes, I've seen it. Thank you so much. God bless you. Thank you. Thank you so much. I really appreciate it. Thank you so much. So, how much are you doing one? You want to help me to do one shoe? Okay. It depends. What's your size? Absolutely. Okay, something like this. I'm coming. Can you see me? Can you see me? Yeah. Something like this now. That is how much. This one now is 25,000. This one.
and it's of quality soul. 25,000. So it depends on the design, your size, and that's all. Are you the one that do it? Yes. Hey, sorry. Omaki, why are you laughing? So anyone that you want, you just need to send me the design and tell me your shoe size, and I'll let you know. Let me call. Let me call my wife. Okay. So you need to look my size. I don't remember my size. Which one is it? Is she your original wife, or like number one, number two, or which number? Number one, No. Oh, how many are they in total? I have like 501. You have five. And you want to add me to number what? You don't have any number in my palace. Hey, Do you know? Do you know the reason why you don't have any number? what's the reason? Do you have Bible there? Do I have what? Do you have Bible there? Yes, yes, I do. Take your Bible. I want to give you the reason. Hey, okay, just give me a minute. I'm coming. Okay, my Bible's here with me. Guys, please start on your screen. Where should I open? Thank you for the heart. Can you Song of guys see me? Song of Is my Solomon. network good? Song of Solomon chapter 6. Chop life. How are you? Have you seen it? Nope. After eclectution. Clear. Okay. Okay. I'm coming. Okay. What verse? going. Song of Solomon chapter 6 verse 8 to 9. Chapter 6, verse 8 to 9. Okay. Should I read it out? Yeah, read that. Read it out. Okay. There are three score queens and four score concubines and virgins without number. My dove, my undefiled, is but one. It's okay. That's it. Oh, that's Let me read it in Yoruba. oh yeah. Ọgọ́ta ayaba ní ń bẹ Uh-huh. àti ọgọ́rin àlè Okay. àti àwọn wúńdíá aláìníye. Okay. Ọ̀kan ní Adaba. ọ̀kan ní àdàbà mi. Okay. So that is the key. Kí wá ní Yorùbá? Okay, okay, ọ̀kan ni àdàbà mi. Yeah. So èmi làdàbà báyìí. I can't say it. Ọba will not kill me. I don't need to say it because I know that thousands of my wife is here. So if you are my babe, it's in my heart, it's in your heart. Not For the public. not for public, yes. So it's a Solomon that is talking here. Solomon have thousands of wives, but let us know that it's only one
that I love. So no matter thousands of wives that a man can marry, it's only one. Just one. Yes, one is enough. Out of 501, that is already. It's only one. So that is the key. So now, tẹ bá ka bíbélì ẹ lọ sísàlẹ̀ díẹ̀, ó ní ọ̀kan ní àdàbà mi, aláìdábà wọn mi, òun nìkan ṣoṣo ní ti ìyá rẹ̀, òun ní ayò. Ẹni tí a bí àwọn ọmọbìnrin rí i, wọ́n súre fún un. Àní àwọn ayaba àti àwọn àlè, wọ́n sì ń yìn ín. So it's not about perfection, it's not about money, it's not about behavior. It's about what? Behaviors. Behavior. Okay. Yeah. So ẹ mọ̀ wípé yín lè fi ìwà pa ọ̀tá ẹ̀dá ni. Ọ̀tá ẹ̀ náà máa tó máa dìbò nípa tó bá ní wà bí àwọn ìṣèlú kan. Ọ̀tá ẹ̀ máa dára ẹ̀ lẹ́bi. Then. Ọmọdé gbógun tẹ̀lé yìí máa. So don't behave like ẹ má máa hùwà bí àwọn ọmọ ayé ti ń hùwà. Wá sáré ní ẹ hùwà bí ọdún àtijọ́. Láti mọ̀ ẹ̀mí ìgbàgbọ́ ẹ̀ Okay? That is it. Okay. Kò sí wàhálà. Let me call so that Your wife. Màá lè rántí sáìsì bàtà mi. So ẹ mọ sáìsì bàtà yín báyìí. Owó nìkan ló wà lọ́pọlọ mi. Maybe 43, 44, about. Bibi, I should come and marry you for real. Ọba ti wá gbà mí, ó ti wá gbà mí mọ́ gbogbo yín lọ́wọ́. Ọba ti gbà mí mọ́ gbogbo yín lọ́wọ́. Ẹ ti gbọ́. Hello. 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 Kí ni sáà sí bàtà mi? Wo bàtà kan lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ náà. Are you sure? 41 or 42? Má yẹ kó lọ fún mi. Ó wò lè sáré wò ni. What did Papa move? What? Yeah, 42 ní bàtà mi. Okay. So I will need the different type of pipe. Gbogbo ẹ̀dẹ̀ gbọ́dọ̀ jọ white. O gbọ́dọ̀ tí kọ́lọ̀dù kan bá wà nílẹ̀. Okay. This is King Solomon, Mr. White. Okay. Everything about King Solomon is white. Okay, sir. Okay? Yes, sir. O mọ owó ni mo ti. Kò dẹ̀ gbọ́dọ̀ sí àbàwọ́n. Gbọ́dọ̀ sí everything about him must be white. Okay. Don't use any color. Okay. Àti half shoe àti kìíní white. Ẹ ò ní bàtà oríṣiríṣi ń tẹ̀tẹ̀lé kó jáde tó dàbá lè máa mú. No. Per order ni tẹ́ bá ti like for instance tẹ́ bá ti fẹ́ eléyìí tẹ́ bá fẹ́ màá ṣe fún yín màá deliver sí mi ṣe sílẹ̀. Ṣèbí owó tó bí bàjẹ́ lẹ́yìn náà ló ń fa ẹ̀ àbẹ̀ mi ló máa sìn. Dádì wa agbára yín dènà ẹ̀yin lè máa san. Tèmi ni pé kì í ti ṣe kọ́ tẹ́ fẹ́ kì í dẹ̀ make sure pé ẹnu
door to door ni delivery ló máa jẹ́. Kì í ṣe pé bóyá ẹ ṣẹ̀fẹ̀ lọ máa gbà ń bà kọ́ ẹni tó ọba ló ń sọ̀rọ̀ náà. So door to door delivery ló máa jẹ́. No problem. Ṣebí ẹ ti ní WhatsApp number mi? Mi ò ní ẹ̀ tí fún mi náà ni mo fẹ́ gbà. Jẹ́ fún yín. Okay. Láì tẹ́ bá fẹ́ ṣe kẹ́ kọ́kọ́ send ẹ̀ sí mi kí confirm. Kò sí wàhálà. 081 Okay. 34 Okay. 27 Kí lẹ sọ? 081 34 27 then 67 then 56. 081 34 27 67 56. Yeah, that is my WhatsApp number. Okay, no problem. But anytime Tí máa never miss or leave voice message. kí n lo voice message. Mi ò kì í gbé call. Kí n gbé call. Okay, no problem. Ẹ̀yin tí máa ti dárúkọ pé Sandra TikTok ti máa yé yín. Sandra pọ̀ ẹ mọ ìyàwó tó ń bọ̀ fún mi. Okay, tí máa sọ pé òdòdó yín kọ́ àbí kí lẹ pè mí lẹ́ẹ̀kan. Ẹ máa ní Sandra ìyàwó Àbújá. Ìyàwó wow ìyàwó. Mo kọ́lé sí Wágbáládá o. Wágbáládá. Okay. So ẹ máa sọ pé ìyàwó Àbújá ẹ̀yin lẹ máa jẹ́ ìyàwó nọ́mbà 10 Àbújá. Ìyàwó nọ́mbà 10 Àbújá. Báwo lẹ ṣe wá ń cope like báwo lẹ ṣe ń cope. In what way? Ó náà ni mo sọ pé báwo lẹ ṣe ń cope. In what area? How? Ṣé fẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀? You can talk, man. Báwo lẹ ṣe déédéé sóde yìí láàrin gbogbo wọn. A máa ń fún gbogbo wọn lówó náà. Sówó ló wá fẹ́ dàbí tibítibí ni. Èwo ni kílódé tibítibí àdánù ọ̀dọ̀fún? Ọbẹ̀ máa ń wáìnì mi náà. Sówó ló fẹ́ ẹlẹ́ kan fi tọ́ ìṣẹ̀ra wọn léṣe ni. Báwo mo ṣe ń dóhùn àbí? No, ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ wà fún báwo lẹ ṣe ń lá wọn. Yes, like. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn ìyàwó kan wà wọ́n nínú ìwé ọlọ́mọdéra àwọn kan wà wọ́n sì ní 6 months. Wọ́n ti lè tó pọ̀ jù náà ìyàwó ní abroad náà wà. Ìyàwó sílẹ̀. Àwọn tó wà ní Nàìjíríà àwọn àyè máa ń ríra ní every week. Àwọn kan lè máa tẹ̀wọ̀n ló tẹ̀lé. Okay. Àwọn tó bá dé láti abroad a lè wà ń bẹ̀ a lè wà ló tẹ̀ fún 1 week. A máa ń satisfy wọn fún. Wọ́n try o. Wọ́n try o. Oko view wọn sì náà gbà o. Wọ́n try o. Tó bá yẹ pé ẹ̀yin ẹ máa satisfy yín ni. Báwo mo ṣe fẹ́ mọ̀. Ìdí tí wọ́n fi satisfy yín ni wípé ẹni tí bá ní pé mo ti rí yín kí tó fẹ́ àwọn ìyàwó nínú mi fẹ́ ìyàwó ọ̀dọ̀. Olúwa tóbi lọ́ba. Lábẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbìmọ̀ rẹ̀. Ó pẹ́ tí mo ti ń wá yín kiri èmi ò ṣeré. Níbo lẹ ti ń wá mi kiri? Let me tell you something. Ó pẹ́ tí mo ti ń wá yín. Okay. Bí mo ṣe rí style bó ti ṣe pa yẹn. Àwọn òpin yẹn this is the lady. So tí ẹ bá fẹ́ gbàgbé àtẹ̀mọ́ra yín lójú àná. Tí mo dẹ̀ mọ̀. Ẹ bá ti kó lórí láìpẹ́ yìí. Okay. Ẹ rántí bàbá aláṣọ wáìtì kan tó máa bá yín lójú àná ṣe flashback. No, mi ò ever rí bàbá aláṣọ wáìtì kankan lójú àná mi rí. Ẹ mọ̀ pé mo ẹsẹ̀ sọ ni. Okay. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ṣe about 7 years ago. Ó ti pẹ́ pẹ́ lọ tí. Tó tẹ bá ti rántí bàbá yẹn. Ó ní nǹkan tí bàbá yẹn sọ fún yín nígbà yẹn. Wọ́n ti dá ẹgbẹ́ tẹ́ máa gbàgbé.
Tẹ̀rí lára àwọn kan tí bàbá yẹn sọ fún yín nígbà yẹn jẹ́ òtẹ̀lẹ̀ tó wọ́n pẹ̀lú ilé tẹ̀sí ní gbèsè ní àwọn ìrìnàjò. But tí bá rí wáìnì ní ìsìn ẹ máa rántí ìgbà yẹn sọ. Tí ẹ máa wá rí pé kí wọ́n máa lọ pẹ̀lú ìdádúró. Yìí ni wọ́n ẹ mọ̀ wípé àlàkà ti sẹ́mọ́ ní lára lónìí. Wait, why? Hello? It is everything else. Am I disturbing you? Huh? Let me ẹ mọ̀ pé àlàkà ń sẹ́mọ́ ní lára lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ já mi tán. Ẹgbẹ́ bíbélì yìí. Kí lẹ sọ? Ẹgbẹ́ bíbélì yìí. Bíbélì mi lélẹ̀. Psalm 102 verse 13. Psalm kí lẹ pé? Psalm 102 verse 13. Okay. Thou shalt arise and have mercy upon Zion, for the time to favor her, if the set time is come. Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Síónì nítorí ìgbà tí ṣojú sí i nítòótọ́ àkókò náà dé. Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sandra nítorí ìgbà tí ṣojú àkókò náà dé. Gbogbo ayọ̀ tí àwọn kan ti gbà lọ́wọ́ yín a fẹ́ dá padà fún yín ní ìlọ́po 1 billion. Àmín Jésù, àmín. It's the right time. But you people, you don't believe in God that you are serving. Don't love your life. Ọlọ́run nífẹ̀ẹ́ yẹn. Yes, sir. But you don't appreciate it. Ìṣe ẹni kejì òbí ẹni tí Ọlọ́run máa gbé wá síwájú ọkùnrin tó gbà tó tọ̀ tó sì gbọ́nlẹ̀ tó ní trẹ́dì. Let me tell you something. Bíbélì sọ wípé ọ̀nà mi ò kí ń ṣe ọ̀nà yín, èrò mi ò kí ń ṣe èrò yín. Èrò Ọlọ́run ọ̀tọ̀ ni, báàná Ọlọ́run ní ayé ènìyàn. Ọjọ́ ẹni àwọn wòlíì ti sọ nípa ẹ̀fọn yín tó tó dòwú ní 2024. Wípé ẹ máa pàdé èèyàn fún olóògbé ẹ̀. Ìfẹ́ wọ ní bíkàn lọ. Yes, sir. Ìfẹ́ wọ ní ìrìn lọ. Irú ọjọ́ tó ṣẹlẹ̀ yìí àwọn wòlíì ti sọ fún yín. Bó mo wà lójú mi. Wípé máa pàdé èèyàn fún. Wípé bọ̀tẹ́ ẹ ò ní ẹ̀sìpẹ̀tì wípé nípasẹ̀ ẹni lọ́wọ́ bá di ènìyàn pàtàkì. Àwọn òwe tó kì í ṣe ẹni lọ́wọ́ fẹ́ lò. Orúkọ Ọlọ́run fẹ́ lò ní arákùnrin. Ìdí nìyẹn tí wọ́n fi kí ìlélẹ̀. Wọ́n fi break light ìlélẹ̀. What you need ẹ ti gbé adé wá látọ̀run. Ẹ wá ní ìdí ẹni tó lè control adé rẹ̀. Ọ̀sẹ̀ ẹ̀ bá rí tó lè control adé gbogbo àwọn ọkùnrin tó bá pàdé wọn kọ́kọ́ ń gbé àgbà. Adé tí ò bá dẹ̀ gbé adé control adé yẹn. Adé tó máa control adé yẹn ó gbọ́dọ̀ jẹ́ adé tó gbójú dáadáa. Tó ní kí ìdíwọ́ tó ní ìtumọ̀ tó mú àyè nìkan tó mú àyè nì padà. Àgbàmọ̀ra gbogbo bí àgbà. My own is that no to God. Yes, sir. I will ask you once again. You love me. I do not hate you, sir. I do not hate you. One. You love me? I do not hate you, sir. I do not hate you. You love me? God loves you, sir. He loves you so much. God loves you so much. Because, Let me tell you something.
ẹ máa jẹ́ kó yẹ ní ọ̀rọ̀ lọ. Bíbélì sọ fún wa wípé nígbà tí Olúwadé wà ní pálọ̀ pẹ̀lú Ábúráhámù, ó sọ fún Ábúráhámù wípé ní òun ìlú àmọ́jọ́ bó yóò bí ọmọkùnrin kan à ń padà bọ̀. Bíbélì sọ wípé Sárà gbọ́ ní kùtù ó rẹ́rìn. Áńgẹ́lì wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé arábìnrin wà tẹ̀sẹ̀ rẹ́rìn, ó ní Olúwa mi ní ò rẹ́rìn o. Áńgẹ́lì ẹ̀ tó wà lè pa rẹ̀ wípé ní òye ìlú àmọ́jọ́ ọmọ lóyún wà bí ọmọkùnrin kan. Ẹ fi ń ṣiyèméjì torí pé wá ṣiyèméjì ni but now mi ò sọ̀rọ̀ mọ́. Okay, sir. Bye for now. Thank you, Oba. Woman ẹ ṣiyèméjì ara mi sí woman ẹ but ó ti ṣiyèméjì ó ń wẹnu ayé nínú ẹ̀ lọ́hùn ó ti nífẹ̀ẹ́ mi o ó ti láìkè mi o ṣùgbọ́n kò fẹ́ sọ lójú gbogbo àwọn ènìyàn kò fẹ́ káwọn èèyàn mọ̀. Àjàmúrágún lóde àgbà olùpẹpẹ dáwọ́ àjà. Kílẹ̀ fọlọ́run pé o kílẹ̀ fọlọ́run pé kílẹ̀ fọlọ́run pé o ènìyàn ọlọ́run bẹ lọ́run ènìyàn bẹ láyé ọlọ́run bẹ lọ́run ènìyàn bẹ láyé kílẹ̀ fọlọ́run pé o kílẹ̀ fọlọ́run pé kílẹ̀ fọlọ́run pé o ènìyàn. Ọlọ́run ṣàánú èmi náà. Ọlọ́run ti ṣàánú ẹ lénìí. Àdúrà yẹn ti gbà bẹ́ẹ̀. Ọba mi ẹ kalẹ́ sà. Àbí ẹ káàárọ̀ sà. Ẹni k'Ọlọ́run ṣàánú yín. Tàbí? Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ti ṣàánú yín. Mo fẹ́ òpó ojú mi ni o. Àdúrà yẹn ti lọ sílé àṣẹ. Àmì o, àmì Ọlọ́run. Báǹkì wo lẹ̀ ń lò? Sterling Bank ni sà. Ó ti ṣe kò gé àwọn holy center. Orí mi mo dúpẹ́ lálẹ́ yẹn lè dá mi ṣe o. Àwọn holy center kan láìka ariwo ni. Kí ló pé? Sterling Bank ni mò ń lò sà. Spell ẹ̀. ST ERL ING Phone number. 00 49 67 2047. Olúwa ti pa yín lẹ́rìn nìyẹn. Èló lẹ rí? Mi tí wá láti sà. Ẹ ò ní àpò nìyẹn. Mi ní àpò sà. Ọdún wo la láti máa wọlé wá?
ọba mi mo bìlífù nínú yín sà, mo máa rí. bí bàlá tí ń ṣe máa ń pẹ́ nìyẹn. Kò kí ń pẹ́. báwo lẹ ṣe fẹ́ mọ̀ bàlá ti wọlé gbogbo. Ẹ jẹ́ kí n lọ check ẹ̀ sà. Ọ̀yá. Ọba drop account. $3,431,258 First Bank. Aláùdá èlìmí aláùdá mi. Ogun tó ti wó láyé mi tẹ́lẹ̀, kó má ṣe gbérí mọ́. Kó má ṣe gbérí mọ́, kó má ṣe gbérí mọ́ ó jàre. Aláùdá èlìmí aláùdá mi. Ogun tó ti wó láyé mi tẹ́lẹ̀, kó má ṣe gbérí mọ́. Olúwa sọ fún ológun kó wá gbógun rẹ̀. Ogun tí mo jà yìí ó tó. Olúwa sọ fún ológun kó wá gbógun rẹ̀ o. Ogun tí mo jà yìí ó tó. Ogun tí mo jà yìí ó ti tó. Olúwa sọ fún ológun kó wá gbógun rẹ̀ o. Ogun tí mo jà yìí ó ti tó. Ogun tí mo jà yìí ó tó gẹ́. Olúwa ó sọ fún ológun, ogun tí mo jà yìí ó ti tó. Ogun tí mo jà yìí ó tó gẹ́. Olúwa sọ fún ológun kó wá gbógun rẹ̀ o. Ogun tí mo jà yìí ó tó. Ogun tí mo jà yìí ó. Ṣé Bùnmi ti sá lọ ní àbí báwo? Ogun tí mo jà yìí ó tó gẹ́. Olúwa ó sọ fún ológun. Ogun tí mo jà yìí ó tó. Wá sọ fún ológun, wá sọ fún ológun jàre. Olúwa ó sọ fún ológun. Ogun tí mo jà yìí ó tó.
Kí ni problem lady yẹn? Ṣé ayé ń ṣe lady yẹn ni? Sọ àwọn ń dá wa dúró? Ọba ẹ ṣé gan sà. Mo really appreciate sà, mo ti rí sà. Mo fẹ́ open camera mi ni o. Ọba ẹ ṣé gan sà. Mo ti rí sà. 200,000. Kí ló dá ẹ dúró látàárọ̀? Nẹ́tíwọ̀kì ni sà. Ọ̀dà. Ẹ ṣé gan sà. Mo really appreciate sà. Ọlọ́run á máa pèsè fún yín sà. Ẹ ṣé gan sà. Tó bá fẹ́ ṣoore má ṣoore fàjẹ́. Ẹ wo bí universe ṣe ń rọ̀jò lókè. Ẹ lè double tap ni.
Tátẹ̀ ní nọ́mbà wá dọ́bù tápà níbi gan. Báwo la fẹ́ mẹ́ni tó tàpù jù? Ṣé kìí ṣe pé ẹ ti fi gift pẹ́ nídìí? Fàdùn sáyé mi Olúwa kó má má korò. Fàdùn sáyé mi Olúwa kó má má korò. Òjò tó rọ̀ sí ewúro ló rọ̀ sí ìrèké. I have a dream, a song I sing.